ó dàbí ẹni wípé solution ti ń wà. Àfà tẹ́ ń wò yìí wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti bá inú àwọn bàbá nínú ẹ̀sìn mùsùlùmí sọ̀rọ̀ wípé ibi tọ́rọ̀ ń lọ yìí ẹni àfà táwọn bá ti rí lórí social media tí wọ́n ń polówó òrùka àlùwò tó ń polówó òrùka ṣubúṣeré tó ń polówó bẹ́ẹ̀ ṣe máa gún orí ọkà mórí ìṣègbè bẹ́ẹ̀ ṣe máa lo ewé àlùpàídà mewé rírin mewé ọgbọ́ mewé ọ̀mísìmísìn mọ́ ẹgbẹ́ kan òkun wọ́n ní àwọn máa mú wọn. Wọ́n ní àwọn máa mú wọn pé ẹ̀yin lẹ̀ ń jẹ́ káwọn ẹlẹ́sìn ìbílẹ̀ máa sọ wípé ọmọ àwọn náà wà nínú àwọn mùsùlùmí tẹ̀tẹ̀ àwọn ọmọ àwọn síta sáwọn. Wọ́n ní ìdí ẹ̀yìn táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ fi ń sọ fáwọn wípé ojúmọ̀lẹ́ yóò kó lọ́tí nígbà tẹ́ mọ̀ pé àlùkùránì àti ànábìlẹ̀ lè gbọ́kànlé kí ló dé tẹ́ wá ń polówó orí ọkà torí ìṣèbè lórí social media. Torí àmọ̀ pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ló máa ń gún orí ọkà ló máa ń gún orí ìṣèbè àwọn ló máa ń jó nǹkan àwọn ló máa ń sín gbẹ́rẹ́ kí ni nǹkan ìwádé inú kí ló wá lọ́wọ́ àfà kí ló wá dórí ọwọ́ àfà lóòótọ́ ká sòótọ́. Mo lè ka more than 50 affairs on this blue application tó pé everyday ọ̀rọ̀ bá ṣe máa jó nǹkan pọ̀ náà máa wá ń ṣàlàyé mi ìríjọ́ kan fi ọ̀rọ̀ ọlọ́mbọ wa ní àlùkùránì rí àfàdẹ ni wọ́n àwọn náà lọ́dọ̀ máa tún wá ń jáde tó máa ní ọlọ́pàá náà dẹ́bọrẹ́ ṣẹ́tìrí bẹ́ẹ̀ àwọn náà ló máa sọ pé ọlọ́pàá náà dẹ́bọrẹ́ àwọn olóde tún kọ́ pé ẹ mú ẹ wá ewé ìyálóde ẹ jàmọ́ ewé àjọbalẹ̀ ẹ wà mẹ́sàn-án ẹ wà bájọ́kùnrin o bájọ́bìnrin ẹ wà méje ẹ wà wá èso sawin jẹjẹ ẹ wà sí ẹ wà wá aláǹgbá tí tó ti lò bí ọdún mẹ́wàá tàbí ọdún mẹ́ẹ̀ẹ́dógún láyé ẹ̀mí ọ̀pítà máa rí yẹn bá ṣe máa ń sọ wọn yẹn wọn kàn máa wá aláǹgbá tí tẹ́mi ẹ̀gún kiri ẹ wọ́n wá yín kiri bẹ́ẹ̀ bá ti rí yín o ẹ má pa o ẹ fọwọ́ mu láàyè kí ẹ fọwọ́ mu aláǹgbá láàyè ẹ mú láàyè ni o ẹ bá ti wá mu láàyè ẹ wà á rí mọ́lẹ̀ fún ẹ jọ ń bolẹ̀ kiri nínú àlùkùránì. ṣùgbọ́n ẹ̀yìn lẹ́wọ́ máa wọ́n sọ wípé tọ́lọ́ǹpa náà dábọ̀ rẹ nǹkan táwọn fà yìí sọ nìyẹn lóòótọ́ tó tó bá jẹ́ nígbà tẹ́tí mọ̀ pé ẹ̀ ń yá nǹkan kan lò ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn kò yẹ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin gangan lẹ mọ́jú torí àlùkùránì ò sọ wípé ká máa gún ewé papọ̀ o àlùkùránì kò sínú àlùkùránì mo ti bá yàn bẹ́ẹ̀ tẹ̀ ẹni tó bá ń jàfà tó bá ń ṣe iṣẹ́ adáhunṣe ló náà ń ṣe yes iṣẹ́ adáhunṣe ló ń ṣe Yorùbá tá à ń pe Yorùbá tá à ń lò fún ẹni tó bá ń àwọn tó bá ń ṣiṣẹ́ yẹn nìyẹn tàbí ká pè wọ́n ní oníṣègùn tẹ́ ń gbọ́ mi táàrí àfàtò náà sẹ́yìn ni ìlú àfàbí àtúpadà wà àtúnwàsọ pọ́nà paná dẹ́bọ ẹ̀yánú ọlọ́run paná dẹ́bọ rẹ ara àṣírí yìí ló tú sọ́wọ́ àwọn èèyàn tó ń wò pé àfẹ́ àbòsí mọ́ má máa ṣe ẹ̀sìn ìbílẹ̀ ní kọ̀rọ̀ kó máa fi àfà ẹ̀sìn mùsùlùmí bójú wọn náà àwọn ò fẹ́ mọ́ sọ nǹkan tí bàbá wọn sọ pé gbogbo ẹ̀yin àfà ẹ̀sọ́ owó agbẹjẹ́mọ́wọ́ báyìí pé táwọn bá ti mú yín lórí social media ẹ fojú wọn náà òfin ìjọba o pé ẹ ń ba àwọn lójú jẹ́ Adémọdé lórúkọ mi mo mọ̀ pé àwa náà àwa kìrìsìtẹ́nì náà bàbá rí pásítọ̀ rí ẹ̀ náà mọ̀ pé àwa náà ò ní gbà lóòótọ́ àá ti sọ pé aláì tó wá jẹ́ pé ìṣẹ̀sì ló fẹ́ ṣe tó wá jẹ́ pé ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì ló fẹ́ ṣe kò ṣe so à ń fẹ́ mọ ibi tó belong sí lóòótọ́ mo rántí ìgbà kan táwọn bàbá wa gan tí wọ́n jẹ́ pé wọ́n ń ti àwọn churches kan kiri àwọn churches tọwọ́ wọn ò mọ̀ tí wọ́n ń tì wọ́n kiri àwọn church fẹ́ sọ ẹ̀sìn alẹ́ ni so ìgbésẹ̀ táwọn mùsùlùmí gidi fẹ́ gbé mi fẹ́ support ẹ̀ ẹ má gbàgbọ́ láti bá mi share fídíò yìí ó dàbọ̀.